أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون. ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله العظيم. الله أكبر. ẹjẹ agbọ́dọ̀ tóbi dáadáa jọmọ́. Allahu Akbar. ẹjẹ agbọ́dọ̀ tóbi kó dùn wọ́n wá nú dáadáa. Allahu Akbar. wọ́n ní kẹ́yìn náà wá gba 2000 yín gbogbo ẹni bá ka Kùránì láàyè 2000 ní wọ́n gbà àbí wọn náà ka Kùránì tó gba 2000 láàyè. èmi tí mo wá gbé máìkì láwọn tó ń ka Kùránì lọ́gọ̀ ìgbà 2000. Allahu Akbar. àwọn tó wá jásùpà àwọn tó wá ka Kùránì lọ́wọ́ ọgbà 2000 èèyàn mẹ́ta ka Kùránì ọgbà 2000 6000 nìyẹn jásùpà. Ẹ̀yin máa gba 10. èmi Ẹ máa gba 10. ìmọ̀ iṣẹ́ mọ́ni tí wọ́n jẹ́ ebù ni abasala ti kò ní bàjẹ́ abá tí wọ́n ka Kùránì ní ìsìn ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láyéláyé wọ́n àkún fún àkún lọ́dọ̀ ọlọ́run wọ́n la ilaha illallah mọ̀ṣẹ́ lọ́mọ́ àyìnbó sàn jẹ́ kó kọ́ mi náà. Allahu Akbar. kàmsátà àláfin kò síbẹ̀ tó bá jẹ́ Jalla Allahu yaf'alu ma. ọlọ́run ní jẹ́ ó tán bẹ̀ láyéláyé Àmín. ọlọ́run náà bí lọ́dọ̀ ọlọ́run owó kí ni ẹ̀ sá jẹ́sà.